Mo ṣe ẹ̀làbọ́rọ̀, mo ṣe ẹ̀làbọ́yè, mo ṣe ẹ̀làbọ́ ṣíṣe, mo ṣe gbogbo àtọ́. Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire jákèjádò gbogbo àgbáńlá ayé. Mo júbà Elédùmarè, mo júbà akọ́dá ayé, mo júbà aṣẹ̀dá ọ̀run, mo júbà bàbá, mo júbà yèyé, mo júbà abiyamọ ayé, mo júbà abiyamọ ọ̀run, mo júbà pẹ̀tọ́wọ́, mo júbà pẹ̀tẹ́sẹ̀, mo júbà gbogbo àwọn ọmọlẹ̀ wa. Àwọn ọmọlẹ̀ tó lọ́sàn lónìí ìbà o. Ìyá mi Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ìbà. Bàbá tó bí mi sáyé, mo júbà bàbá. Ìyá tó ṣẹ̀ mí, mo júbà. Kí bà mí kó ṣẹlẹ̀ ni, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo júbà ọmọdé, mo júbà àgbà. Kí n má tẹnu gbó bí ọwọ́ wọn. Kí n má mọ̀ sọ ni o. Gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí, tẹ́ ń kọ́mẹ́ǹtì, tẹ́ ń share. Ojú òní tì yín, ní ṣìṣe inú ayé, ní rí wàhálà dààmú. Ògo yín ò ní wọ mi láṣẹ Èdùmàrè o. Ẹ má mọ̀ ṣe ni o. Gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire jákèjádò gbogbo àgbáńlá ayé. Elédùmarè á tú wa sílẹ̀ nínú ìdè ọ̀tá. Àwọn ajogun ilẹ̀ káàárọ̀ oòjíire, àwọn ọmọlẹ̀ wa, wọ́n á gbèjà wa lọ́wọ́ wọn. Wọ́n á bá wa lé wọn dànù. Ìdí tí ẹ̀yà wa gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, torí orílẹ̀-èdè ni wá láti bẹ̀rẹ̀, òun la wá sọ lénìí. Kí ni àwọn ìdí tí ẹ̀yà wa gbọ́dọ̀ dúró, tí orílẹ̀-èdè wa gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire? Ẹ mọ̀ pa ti sọ̀rọ̀ nípa Miss Multitude. Miss Multitude jẹ́ ẹ̀yà oríṣiríṣi tí a kó papọ̀. A gbédè ara wa, a ò ní àṣà kan náà, a ò ní ìṣe kan náà. So nísìn ẹ̀yà wa ó gbọ́dọ̀ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láti lè máa ṣe àwọn nǹkan fúnra wa. Lálákọ̀ọ́kọ́, kí ni ìdí? Láti lè preserve àwọn culture wa, àwọn cultural heritage wa. Òun ni ìdí alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé láti lè preserve ìṣẹ̀ṣe wa àti àṣà wa. Ìṣẹ̀ṣe wa àti àṣà wa, ẹ wo bí wọ́n ṣe gbà kákàkiri gbogbo àgbáńlá ayé. Wọ́n fi ń ṣọlá, wọ́n fi ń ṣọ̀rọ̀, wọ́n fi ń ṣe kí lorúkọ, wọ́n fi ń fẹlá. But àwa fúnra wa ta ní, ǹjẹ́ à ń gbé nǹkan wa lárugẹ? Ǹjẹ́ a gbà tó bó ṣe yẹ ká gbà? Another thing tó tún yẹ ká ṣe kí ni? Tó yẹ kí ẹ̀yà wa gbọ́dọ̀ dá dúró, òun ni èdè wa. Ṣé mọ̀ wípé Miss Multitude èdè ẹyọkan náà máa ń sọ, èdè tí ò kìí ṣèdè wọn. Nigeria as a case study, oríṣiríṣi ẹ̀yà ló wà ńbẹ̀, oríṣiríṣi èdè ló wà ńbẹ̀, but ǹjẹ́ kálukú ń ṣèdè ẹ̀? Gbogbo àwọn ọmọ wa wọn ò ṣèdè káàárọ̀ oòjíire mọ́. Èdè kóòtù oòjíire, ọ̀pọ̀lọpọ̀ gan ò mọ ìtàn wa. Gbogbo àwọn nǹkan yẹn ká lè preserve wọn, ká lè tọ́jú wọn. Another one òun ni ká lè implement àwọn policy tó máa ṣe kí ni, tó máa mú cultural need wa, tó máa jẹ́ ká attain cultural need wa. Kí làwọn cultural need wa? For example, another case study òun ni Benin Republic. Tí wọ́n bá fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe wọn, ẹ wo iye tí kí lorúkọ ẹ̀, olórí orílẹ̀-èdè wọn tó máa ń gbé sílẹ̀ lọ́dọọdún. Wọ́n máa ń ṣe bíi wípé kò sí ọdún míì tó tún dàbí ẹ̀ ni. Ó ṣe kókó, ṣe pàtàkì fún wa, nítorí pé kí ni, a gbọ́dọ̀ make sure pé heritage wa ó wà vibrant. Nítorí àwọn most especially àwọn Gen Z, wọn ò mọ nǹkan kan nípa àṣà àti ìṣẹ̀ṣe wa. A dẹ̀ gbọ́dọ̀ mójútó, a dẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni, ká gbé lárugẹ. Lóòótọ́ àṣàwọ̀ ó ti wà nínú ẹ̀, àṣàwọ̀ ti wà nínú ẹ̀. But àwa fúnra wa la máa jẹ́ káwọn ọ̀dọ́ yẹn mọ̀. Mo máa ń sọ anybody tó bá padà sínú ìṣẹ̀ṣe, most especially Gen Z abẹ́yìn tẹ́ ti dàgbà, ẹ make sure pé ẹ kọ́ Ifá odù 16 odù ó kéré jù. Ó kéré jù àríró ẹ̀rí, ẹ kọ́ ẹsẹ̀ méjì nínú ẹ̀ kẹ́ lè mọ nǹkan tó ń sọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ kọ́ Ifá, ẹ lè kàn sí mi. So tẹ́ bá kàn sí mi, àjọṣe the necessary. Àwọn ìdí tó tún yẹ kí ẹ̀yà wa dá dúró, màá tún sọ, òun ni ètò ìjọba. Lálákọ̀ọ́kọ́ wọ́n ti gba àṣẹ lẹ́nu àwọn ọba wa mú. Àwọn ọba wa náà wọ́n ti jọ dòdò, wọn ò lè sòdodo mọ́. Wọ́n ti mú wọn, wọ́n ti tẹ̀ wọ́n ba. Kò ń ṣe gbogbo wọn o. Àwọn ọba kan wà, wọ́n dúró déédéé. Wọ́n gbé àṣà, wọ́n gbé ìṣẹ̀ṣe lárugẹ. Torí wọ́n mọ̀ wípé ìlànà ìṣẹ̀ṣe làwọn fi dépò ọba, wọn ò dẹ̀ fi ṣeré. But àwọn ọba kan wà tó yẹ pé wọ́n ti jẹ dòdò. Wọ́n ti sọ àṣẹ inú wọn nù. Wọ́n dẹ̀ ti sọ ipò wọn nù gẹ́gẹ́ bí ọba. Báwo àwọn nǹkan wo ló tún kù tó máa jẹ́ kí ẹ̀yà wa dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè? Òun ni wípé a gbọ́dọ̀
ká decentralize agbára. Ẹ wo for example sin local government òun ló ń pàṣẹ fún ọba ní ilẹ̀ káàárọ̀-oòjíire. Meanwhile ọdún 4 péré ni wọ́n ní, but ipò ọba ipò títí láéláé ni. Mo sọ nígbà kan tá sọ̀rọ̀ nípa ipò ọba pé ó yẹ kí wọ́n máa cancel gbogbo àwọn ọmọ oyè bó ṣe ń ṣe àwọn ìgbésẹ̀ tó ń gbé. Kálukú ló gbọ́dọ̀ ní opinion títí ẹ̀, ó ṣe kókó, ó ṣe pàtàkì. Then tá bá tún wá sọ̀rọ̀ nípa economy, ìdí tó yẹ kí ẹ̀yà wa dá dúró òun ni nípa economy wa, ká lè dá wà, ká dá nǹkan wa ṣe, ká wá máa ṣe àṣepọ̀ láàárín àwọn ẹ̀yà tó kù. Ìdádúró wa ìyẹn ò sọ wá di ọ̀tá àwọn ẹ̀yà tó kù. A máa jọ ṣe àṣepọ̀ ni. Kálukú á máa generate revenue ẹ̀, bóyá locally o, bóyá internationally o, a máa invest. A ní àwọn internal investor, àwọn ọmọ káàárọ̀-oòjíire first. A ní healthcare education, a ní infrastructure. Gbogbo àwọn nǹkan táwọn bàbá ńlá wa tí wọ́n fi ṣọlá tá ti kó dànù á padà sí ilẹ̀ káàárọ̀-oòjíire. Ọ̀pọ̀lọpọ̀ á bẹ̀rẹ̀ sí ní padà ṣe iṣẹ́ ọwọ́, àwọn goldsmith, oríṣiríṣi nǹkan. Ìdàgbàsókè ó máa wà, ìdàgbàsókè economy á lọ déédéé, development máa wà ní ilẹ̀ káàárọ̀-oòjíire ju bó ṣe wà lọ́wọ́lọ́wọ́ lọ. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà ńbẹ̀ nítorí wípé kí ni tá bá dá dúró a máa rí àwọn àǹfààní tó pọ̀. Kí ni àǹfààní yẹn? Òun ni wípé a máa lè deliver gbogbo àwọn nǹkan public service fún gbogbo aráàlú. For example tí nǹkan bá ń ṣẹlẹ̀ wọ́n á ní Òkè Ọya òun ni olórí orílẹ̀-èdè wa. Ẹni tó wà lókè Ọya báwo ló ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńsàlẹ̀? Ṣebí ohun tó bá sọ fún ló máa gbọ́. So tó bá jẹ́ pé ó wà láàárín wa, ẹ mọ̀ pé mo ti sọ rí pé gbogbo àwọn tó ń ṣe ìjọba kálukú gbúdọ̀ wà ní vicinity ibi tó ti ń ṣe ìjọba lé lórí. O ò lè jẹ́ local government chairman Ìsọlọ̀ kó máa lọ gbé lájà láíláí, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Torí báwo ló ṣe fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀? O gbúdọ̀ wà àárín wọn bó ṣe yẹ kó rí tẹ́lẹ̀ nìyẹn. Then à ń sọ̀rọ̀ nípa education system wa. Ẹ wo nísìn ọ̀pọ̀lọpọ̀ wa a ò mọ nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀-oòjíire tó bá gbọ́ ìjúbà, tá bá ń júbà wọ́n máa ní blood of Jesus. Ẹ jọ̀ọ́ báwo ló ṣe kàn wá? Ìran Ísírẹ́lì ni Jésù bó ṣe kọ sínú ìwé wọn. Àmọ́ ìran káàárọ̀-oòjíire ni wá. Àwọn forefathers wa iná dúró, wọ́n jà, wọ́n ṣe wàhálà. Bóyá tó bá yá láàrin ọ̀sẹ̀ yìí a máa wá ka gbogbo ìlú àwọn kọ̀ọ̀kan, gbogbo ẹ̀kọ́ la lè kà tán nílẹ̀ káàárọ̀-oòjíire. Àtàwọn fátọ́ fi tẹ̀ wọ́n dó a máa wá kà láìpẹ́ láì jìnnà. Àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ ni pé àwọn àǹfààní tó tún wà ń bẹ̀ òun ni pé tá bá dá dúró gẹ́gẹ́ bí ẹ̀yà wa, òun ni wípé ètò ìṣèjọba wa á múnádóko. Poverty á reduce nítorí wípé kí ni gbogbo ọrọ̀ ajé wa á wà fáwa nìkan. A lè máa fi ṣe kí ni láàrin ara wa, a lè máa fi tọ́jú orílẹ̀-èdè wa, a lè máa fi tọ́jú ẹ̀yà wa. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo ohun àmúṣọlá, ohun àmúṣọrọ̀ tí wọ́n rí nílẹ̀ káàárọ̀-oòjíire wọ́n ń kó lọ sókè ní. Tán bá dókè wọ́n á lọ pín. Wọ́n wá ní quota system kan torí pé àwọn kan pọ̀ jù yín lọ. For example ọtí, àwọn ará Òkè Ọya wọ́n náwọn lòdì sọtí, but gbogbo revenue tó ti mú wá wọ́n ń gbà sọ́wọ́. Ṣé ti rí wípé báwo ni a ṣe sọ ìyànjẹ ojúkorojú nìyẹn nítorí pé wọn ò fẹ́. Ẹ̀yà wa gbọ́dọ̀ dá dúró nítorí wípé àǹfààní tó wà nínú ẹ̀ ó pọ̀ jaburata tá lè kà tán. Tá bá ní kàkà ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì a ṣì ń ka àǹfààní tó wà nínú kẹ́yà wa dá dúró. Àfi kí ẹ̀yà wa kó dá dúró, òun nìkan ló lè mú ìfọ̀kànbalẹ̀, òun ló lè mú ìlọsíwájú, òun ló lè mú kí gbogbo ògo àwọn ọmọ káàárọ̀-oòjíire kó bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri gbogbo àgbáńlá ayé ju bó ṣe tàn lọ. Òun ló lè mú kí gbogbo àwọn ọmọ káàárọ̀-oòjíire ká bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó tọ́ ju bó ṣe yẹ lọ. Kò ní sí wípé Òkè Ọya kan ìgbà yẹn ni olórí wà lókè lọ́hùn, olórí wà lókè lọ́hùn, torí pé ó máa wà láàrin wa. Ìdí nìyẹn tá ṣe wá sọ ẹ̀yà wa gbọ́dọ̀ dá dúró.